Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò wa oore ọ̀fẹ́ fún àyípadà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ lórí ayé wa àti lórí ayé ẹ̀yin olùgbọ́ àti olùwo ìran ètò yìí. Mo tún fẹ́ sọ̀rọ̀ lórí ìdáríjì ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ní ìjẹ́jọ́ a wo ìdáríjì ẹ̀ṣẹ̀. A wo pé a nílò láti ní òye ìdáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run kí ó lè yé wa pé àwa náà nílò láti máa dáríjì ni. Pé tá a bá mọ òye tá a bá ti ní ìrírí ìdáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ yín ni mo sì gbàgbọ́ pé ó gba Jésù ní ọ̀sẹ̀ tó kọjá tí a ti dárí ẹ̀ṣẹ̀ tí náà jìn tí a ti fún yín ní ìyè àìnípẹ̀kun. Ẹ jẹ́ kí n ka ìwé Àìsáyà ní àkókò yìí. Tí n bá ti ka ìwé Àìsáyà yìí tán, orí 69 ni wọ́n kà ní ìwé Àìsáyà. Ìwé Àìsáyà orí 69. A wo ẹsẹ̀ ìkejì nìkan. Ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ láwà wò lẹ́yìn eléyìí. Torí pé mi ò kìí fẹ́ kọ́ wa lóhunkóhun láti inú orí. Mo fẹ́ máa kọ́ aláwọn tí mò ń kọ́ wa yìí ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ni. Mo sì fẹ́ kẹ́yìn náà wo ọ̀rọ̀ Ọlọ́run yẹn. Bíbélì ní ṣùgbọ́n àìṣedéédé yín ni ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín ni ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Olúwa ẹ ṣé fún àǹfààní láti tún wàásù ọ̀rọ̀ yín. Ọlọ́run alágbára, gba ọ̀rọ̀ yìí sọ fúnra rẹ̀ kí ẹ bá ọkàn tó nílò ọ̀rọ̀ yìí wí, kí àwọn ènìyàn lè pinnu láti dáríjì ni, kí àwọn ènìyàn lè wá ìdáríjì ọ̀dọ̀ Ọlọ́run pẹ̀lú. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Gbólóhùn tí mo fẹ́ kí a fi sọ́kàn ni pé ní àkókò kan tàbí òmíràn nínú ayé wa, gbogbo wa la nílò ìdáríjì ẹ̀ṣẹ̀. Kí nìdí? Torí pé aláìṣedéédé ni wá. Gbogbo wa. Aláìṣedéédé ni wá. A ò ní ìṣedéédé kankan. Nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó hàn gbangba pé èmi àti yín a kò pé. Nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó hàn gbangba pé ẹlẹ́ṣẹ̀ ni wá. Ohun tí mo sì fi ń wàásù di ọ̀rọ̀ yìí ni pé gbogbo èèyàn tó nílò ìdáríjì, ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé nínú ìnira ọkàn, ìpamí ọkàn, ìbànújẹ́ ọkàn nítorí pé wọ́n ń wá ìdáríjì ẹ̀ṣẹ̀ kiri. Ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ló ń gbé nínú ìnira ọkàn àti ìbànújẹ́ ọkàn nítorí pé wọn kò dáríjì ẹlòmíràn. Ǹjẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló ti di ẹni ìkorò àti ẹni ìkórìíra nítorí pé a kò dáríjì ẹni tó yẹ ká dáríjì. Ìkorò ń gbé nínú wa. Ìkorò ń gbé nínú ẹbí rẹ. Ó dáríjì ọkọ rẹ, ó ti ṣẹ̀ ọ́ látogún ọdún. Ìwọ ń tiẹ̀, ó dáríjì ìyàwó rẹ, ó wá lọ ń ṣe tí ò dá. Ó wá tọ́wọ́ ní ó ṣe tí ò dá, yóò ní ẹni ṣe bóun náà ṣe báyìí lógún ọdún sẹ́yìn. Inú ìkorò àti ìkórìíra ló wà. Ó ìfẹ́ rọ́mọ ọlọ́mọ sójú. Nítorí pé inú ìkorò àti ìkórìíra ló wà. Jẹ́ kí n sọ fún ọ pé ẹni tó bá rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, alábùkún fún ni. Ìwé orin Dáfídì orí 32. Bíbélì wí fún wa ní ẹsẹ̀ kìíní pé ìbùkún ni fún àwọn tí a dárí ìrékọjá wọn jì, tí a bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀. Bíbélì sọ ní ẹsẹ̀ kejì pé ìbùkún ni fún ọkùnrin náà ẹni tí Olúwa kò ka ẹ̀ṣẹ̀ rẹ̀ sí lọ́rùn, àti nínú ẹni tí ẹ̀tàn kò sí. Jẹ́ kí n sọ fún ọ pé ẹ̀ṣẹ̀ rẹ òun ni a ti bò. Tí o bá ti wá sọ́dọ̀ Jésù, a ti bò ẹ̀ṣẹ̀ rẹ mọ́lẹ̀.
ẹ̀ṣẹ̀ rẹ ti di ohun tí a ti dáríjì, gbèsè ẹ̀ṣẹ̀ rẹ sì ti di sísan. Ǹjẹ́ o mọ̀ pé àánú Ọlọ́run ló mú ìdáríjì ẹ̀ṣẹ̀ wá fún wa? Nígbà tá a wá ti di ẹni tí a dáríjì lójú ẹsẹ̀ yìí, tí Jésù ti san gbogbo ẹ̀ṣẹ̀ wa, kí n tún jẹ́ kó yé wa pé àwọn nǹkan méjì kan wà tó máa ń jẹ́ kéèyàn ó tètè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà. Ìkíní, ó ní ìrònúpìwàdà. Kí ló dé tí ọmọ onínàkúnà fi rí ìdáríjì gbà? Ó ronúpìwàdà, ó padà wálé. Ipe òun ò yẹ lọ́mọ mọ́, ó padà wálé. Ṣé rí, ìrònúpìwàdà túmọ̀ sí pé kéèyàn yí kúrò lọ́nà tó ń lọ tẹ́lẹ̀, kó yí sí ọ̀nà míì. Fún ìgbàlà, ìrònúpìwàdà ni pé mo yí kúrò lọ́nà pé mò ń rò pé iṣẹ́ rere mi ni ó gbà mí là, mo yí sí oore ọ̀fẹ́ Kristi lọ́fẹ̀ẹ́. Ìrònúpìwàdà máa ń mú kí ni o? Ìdáríjì wá. Nígbà tẹ́ rí tí Pétérù sọkún yẹn, ó ronúpìwàdà ni. Ǹjẹ́ mọ̀ pé Júdásì ò ronúpìwàdà? Ó kówó lọ fáwọn èèyàn. Ṣáwọn ló ṣẹ̀ àbí Jésù ló ṣẹ̀? Ìyàtọ̀ tó wà láàrin Júdásì àti Pétérù nìyẹn. Àwọn tó gbówó lọ rẹ̀, ó kówó lọ fún wọn. Àwọn yìí ní tó bá wù ọ́ kó fi ṣe. Ó wá dowó lẹ̀. Ǹjẹ́ mọ̀ pé Pétérù rí Olúwa, ó jáde lọ, ó lọ sọkún, ìrònúpìwàdà nù. Kí ló tún máa jẹ́ kí ìdáríjì ẹ̀ṣẹ̀ yá? Nǹkan kejì ni ìjẹ́wọ́. Owó tíyàwó rẹ kó fún ọ pé kó sanwó iléèwé àwọn ọmọ ọlọ́mọ tó ti lọ ṣiṣẹ́, ó ti ná ń bẹ̀. Ó wá ṣe, àwọn ìṣẹ̀ká ọmọ lọ sí skúù yẹn mọ́, wọn ò wúlò. Eléyìí nǹkan tó kẹ̀kọ́ òun lọ jẹ́wọ́ pé my dear, mo ti náwó. Ó wá sàn kó jẹ́wọ́. Lọ jẹ́wọ́. Bíbélì ní ká máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún ara wa. Bíbélì sọ pé bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, ó ní olódodo àti olótìtọ́ lòun láti ṣe kí ni o? Láti dáríjì wá tí àwa bá ṣe kí ni o? Tá a bá jẹ́wọ́. Nígbà tọ́mọ yẹn jẹ́wọ́ bóun ti ṣẹ̀, ṣé bàbá dáríjì? Bẹ́ẹ̀ ni. Ó nílò láti mọ̀ bí wọ́n ṣe ń jẹ́wọ́. Ṣé ọmọ tó ń dọ̀ láàmú? Ẹ má bínú, ó pọ̀ jù fún ọ. Ẹ̀yin òbí, kì í lè sọ pé ẹ má bínú sáwọn ọmọ yín. Ẹ̀yin ọmọ kan wà, ẹ ti dàgbà débi pé kì í lè sọ pé ẹ má bínú sáwọn òbí yín. Ẹ̀yin ọ̀dọ́ kan wà tí ẹ pé kì í lè sọ pé ẹ má bínú. Àwọn ètò burúkú jáì, ó ní àwọn ọkọ tó sì ṣe ọmọbìnrin yẹn, ó wá sọ pé orí ni ọ́, ò jẹ́ jẹ́rù, ló fi lè fà á mọ́ra pé má bínú. Ó lè sọ pé I am sorry. Orí ni ọ́, tí lè rí ó fi dàrú, tí tó ń dùn ó fi bàjẹ́, tó fi ní ràdúrà àgbà, ìdáhùn sádúrà bó ṣe máa ṣe lọ́nu. Ẹ má bínú. Ìwọ náà ló fà kọ́. Ó na ọmọ ọlọ́mọ, ó lè sọ pé kó má bínú. Ìgbà tó ti délé mi ò tẹ̀síwájú, irọ́ ló ń pa. Ṣé o mọ̀ pé tẹ̀síwájú ni kéèyàn rọ́mọ bí? Àwọn ẹgbẹ́ kan ń sunkún lórí ìyún lọ́wọ́. Ó tún lè sọ pé ẹ má bínú. Ọ̀gá rẹ sọ fún ọ pé ó ṣàìdá. Ó lè sọ pé ẹ má ṣe kí ni? Ẹ má bínú. Èló ló náà? Èló ni? Ẹ má bínú.
kó sọ ẹ má bínú tọkàntọkàn bó ṣe sọ sọ́lọ́run kó mọ sọ sáwọn tó yẹ kó sọ fún. Àwọn kan wà tó ti ṣẹ̀ ìwọ náà fìwé ránṣẹ́ sí wọn lónìí pé ẹ má bínú, kọ́ọ̀lù wọn, mo kàn fẹ́ sọ pé ẹ má bínú ni, má ṣàwáwí, kàn sọ pé ẹ má bínú. Tí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olótìtọ́ àti olódodo òun láti ṣe kí ni o, láti dárí ẹ̀ṣẹ̀ jì wá. Ó yáwó lọ́wọ́ èèyàn, ó rówó yẹn san, ó lè tètè pé kó tó pè ọ́ pé ẹ má bínú, nǹkan kan ti ṣẹlẹ̀. Wà tèèyàn jọ dá aago 11, aago 2 sì ń lù lọ, ó lè pè wọ́n pé ẹ má bínú, ẹ dákun, mo há síbì kan ni. Ọ̀pọ̀lọpọ̀ yín ìdí tá ò fi rí ìdáríjì ẹ̀ṣẹ̀ ni pé ẹ ò ronúpìwàdà, ẹ ò sì lè jẹ́wọ́ kẹ́ ẹ sọ pé ẹ má bínú. Ṣùgbọ́n ẹ̀yin kan wà tó jẹ́ pé tí wọ́n bá kú wá bá yín pé ẹ má bínú, ìgbà yẹn lẹ́wà bẹ̀rẹ̀ tán. Ẹ wá bẹ̀rẹ̀ tán. Ṣé o mọ̀ pé bó ṣe ìjọsí nìyẹn, ó sì tún sọ pé ẹ má bínú. Ó ti máwọn kan láà débi pé tí wọ́n bá tẹ̀ wọ́n mọ́lẹ̀ nú ọkọ̀, tí wọ́n bá sọ fún wọn pé ká má bínú, tí wọ́n fi bọ́lẹ̀ níbi tí wọ́n ti nù ó, òun tàn lè faṣọ rẹ̀ tún bá yín nù ó, ẹ sì tún rojọ́ náà. Bí bàtà òun gan tán máa fi wúrà ṣe, ṣé ò ní rìn inú eruku náà tẹ́lẹ̀, ṣé ò ní dọ̀tí. Wọ́n sì ń ṣe ẹ má bínú. Ó yẹ kẹ́ lajú yín náà, ó yẹ kẹ́ jẹ́ kórí yín pé náà, ó yẹ kẹ́ bẹ́ẹ̀ ló ranjú fún àn. Tó o bá dáríjì yàn, nǹkan àkọ́kọ́ ni pé ìwọ náà yóò rí ìdáríjì gbà. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dáríjì ẹ̀jẹ̀ jì àwọn tó ṣe kí ni o, tó ṣẹ̀ wá. Ẹ̀yin méjì mò ń bá sọ̀rọ̀ báyìí. Ìwọ tó ṣẹ̀yàn, ṣé o ti sọ pé ẹ má bínú? Ìwọ tí wọ́n ṣẹ̀, ṣé o ti gbà láti má bínú mọ́, láti dáríjì? Ó ní ẹ kò wá sọ́dọ̀ mi, dáríjì. Ṣé Ádámù àti Éfà tọ̀ Ọlọ́run lọ, àbí Ọlọ́run ló tọ̀ Ádámù àti Éfà wá? Ádámù, Ádámù, níbo ni ìwọ wà? Ádámù wí pé mo gbọ́ ohùn rẹ, ẹ̀rù sì bà mí nítorí tí èmi wà ní ìhòhò. Ṣé òun ní ibi tó wà? Ó tún sáfẹ́ tó lè daṣọ gidi bò. Bí ó tọ̀ ọ́ lọ, ìwọ ò ṣe tọ̀ ọ́ lọ pé ẹ̀ṣẹ̀ mi, ń tẹ́ ṣe sì dùn mí, ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Kristi mo ti dáríjì. Ẹ jẹ mí lówó, ẹ tí san nígbà tẹ́ ẹ dá, kò sí ọ̀nà. Ìwọ gan rí pé bó ṣe rí ọ láyà rẹ ti ṣe kì, rẹ́rìn sí i, rẹ́rìn sí i. Ọlọ́run fẹ́ kó o ṣe kí ni o, dáríjì. Ṣó rí tó o bá ti dáríjì ni, òun tọ̀ náà ó yẹ kó lè kọ́ ẹ̀kọ́ kí ni o, ìdáríjì. Ìwọ náà ti di àpẹẹrẹ rere ni. Kéka ṣe pé ó rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run nìkan, ṣùgbọ́n ìwọ náà di kí ni o, àpẹẹrẹ rere. Mo wo àwòrán kan láìpẹ́ yìí. Wọ́n wá ń ṣàlàyé pé èèyàn burúkú ni bàbá àwọn ọmọ yẹn. Kì í ṣe èèyàn burúkú, ìyó ń yà ló ń jẹ. Wọ́n wá sọ ìtàn yẹn pé bó ṣe jẹ́ nì, bó ṣe jẹ́ rí. Àwòkọ́ṣe tí mo fẹ́ kí a máa wò, òun ni àwòkọ́ṣe Jésù. Kí àwa náà wá di ẹni àwòkọ́ṣe pé ṣe bí lágbájá ọmọ lágbájá lẹ́yìn pẹ̀lú gbogbo nǹkan tán ṣe sí, ṣe ló ṣe kí ni o, ló dáríjì wọn.
kọ́ bí a ṣe dáríjì ni. Akínkẹsẹ̀ Bíbélì méjì sí wọ́n sì parí wàásù yìí. Mátíù orí 6 ni ẹsẹ̀ Bíbélì àkọ́kọ́. Mátíù orí 6 ẹsẹ̀ 14. Bíbélì wí pé nítorí bí ẹ̀yin bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n, bàbá yín tí ń bẹ ní ọ̀run yóò ṣe kíni? Yóò fi ẹ̀ṣẹ̀ tí yín náà jì yín. Tó o bá ti dáríjì ni, o ò lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà. Tó o bá ti dáríjì ni, o ò lè ṣe kíni o? O ò lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà. Jẹ́ kí n sọ fún ọ pé ayé wa yìí kìí ṣe ayé tí ìwọ náà ò ní ṣe tí ò dáa. Ìwọ náà ò nílò ìdáríjì ẹ̀ṣẹ̀ nígbà kan tàbí òmíràn. Tó o bá nílò láàárọ̀, o nílò lọ́sàn-án. Tó o bá nílò lọ́sàn-án, o nílò lálẹ́. Mo bá ẹ̀yin ìyá yẹn sọ̀rọ̀, tọkọ yín tó fi yín lẹ̀ tó ní kẹ́ máa dá àwọn ọmọ tọ́. Nígbà tí iṣu ọmọ wa jiná, ó wá padà dé. Gbogbo ẹni tó bá lọ tẹ́lẹ̀, wọ́n ti kojú rẹ̀ sóòrùn ọ̀sán. Ẹ wá ní ẹjọ́ jìyà díẹ̀ sí i. Tó bá jẹ́ wọ́n ló ṣe tí ò dáa tó ṣe yẹn, ṣé o fẹ́ jìyà díẹ̀ sí i ni àbò fẹ́ rí ìdáríjì gbà? Mo bẹ̀yìn ọmọbìnrin tí ìyá kọ yín tó ti sọ tí ò dáa sí yín ní gbangba níjọ́ kan rí, tó ti wọ́ yín lẹ̀ túrú. Wọ́n ti wá dàgbà ní ìsìn, wọn ò wá lè dárìn mọ́, wọn ò lè dájẹun mọ́. Ṣé o mọ fi ṣíbí gún lẹ́nu? Dáríjì. Dáríjì. Ìwọ náà di ìyá kọ́njọ́ kan o. Kọ́mọ kan mọ́ bá máa fi ṣíbí gún ọ lẹ́nu. Nígbà tọ́mọ rẹ̀ ò sí ilé, ṣé o mọ lọ fọwọ́ tari ẹ̀ pé ẹ̀bẹ̀ yìí náà nù kò tán dì í. Nígbà tá à ń sọ fún yín lógún ọdún sẹ́yìn tẹ́ ẹ fẹ́ lé wa ń di ẹrù wa, ẹ lọ pa àwọn ọmọ tẹ́ ẹ fẹ́ fẹ́ fọmọ yín gbà yẹn kọ́ wa máa tọ́jú yín ní ìsìn. Má ṣe báwọn. Dáríjì. Kí ìwọ náà lè rí ìdáríjì gbà. Mo ń bẹ̀yìn ọmọ sọ̀rọ̀ tí bàbá yín àti tàbí ìyá yín tí wọ́n ti ṣohun ìríra sí. Mo ń bẹ̀yìn ènìyàn sọ̀rọ̀ tí olólùfẹ́ kan tẹ́ ẹ ní lọ́kàn, tẹ́ ẹ nífẹ̀ẹ́, tó ti ṣe nǹkan tó bà yín nínú jẹ́. Mo ń bẹ̀yìn ènìyàn sọ̀rọ̀ tí olùṣọ́ àgùntàn yín tó ti ṣe tí ò dáa sí. Mo ń bẹ̀yìn olùṣọ́ àgùntàn tí àwọn ìjọ ti lé torí wọn ò wádìí in tó ṣẹlẹ̀ tí wọ́n sì ti parọ́ mọ́ yín. Mo ń bá sọ̀rọ̀ ìwọ ọmọọṣẹ́ tí a yàn jẹ. Mo ń bá sọ̀rọ̀ ìwọ ọ̀gá tá a ṣe tó ń wá rere fún àwọn ọmọọṣẹ́ táwọn ọmọọṣẹ́ ò sì wá rere rẹ̀. Mo ń bá sọ̀rọ̀ ìwọ olùkọ́ni tó ń sa gbogbo ipá rẹ̀ táwọn èèyàn sí tí wọ́n tún bú ọ pé ṣé wọ nìkan nẹ. Má ṣíwọ́ ọṣẹ́ nínú rere tó ń ṣe, ṣùgbọ́n rí dájú pé o ò di ẹnikẹ́ni sínú. Ọlọ́run kò fẹ́ kí èmi àti yín ká di ẹnikẹ́ni sínú. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dá ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá. Ṣé o mọ̀ pé tọ́lọ́run bá ń ṣàmì ẹ̀ṣẹ̀ àtèmi àti ẹ a ò lè dúró? Ìwọ náà wo orú ìdáríjì ẹ̀ṣẹ̀ tí Jésù fún wa. Ẹ̀ṣẹ̀ wa tó ti kọjá, ẹ̀ṣẹ̀ wa ti sìn, ẹ̀ṣẹ̀ wa gbogbo ọjọ́ iwájú, gbogbo ẹni Jésù ti dáríjì. Ìwọ náà pinnu kó dáríjì àwọn ènìyàn. Ẹ̀kọ́ tó kàn tí mo fẹ́ kọ́ wa lónìí rèé, ẹ wò mí lójú ẹ̀yin ènìyàn Ọlọ́run. Ẹ tẹ́tí sí mi dáadáa. Jẹ́ kí ìfẹ́ darapọ̀ mọ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ rẹ. Bíbélì wípé ìfẹ́ a máa bo gbogbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ṣé o mọ̀ ìdí tí mo fi wí bẹ́ẹ̀?
ẹni tó ti ṣàìdá sí ọ lẹ́ẹ̀kan rí kò tún ní pẹ́ ṣàìdá míì. Kódà ó lè jẹ́ níjọ́ tó dáríjì ni ó tún ṣe nǹkan míì tí ó bí ọ́nú. Ó jẹ́ gbáradì wípé yóò ṣe tí ò tún dáa. Kó wá gbáradì pé ń tún dáríjì ni. Ẹ̀mélòó ló ń gbàdúrà lóòjọ́ tó ń sọ fọ́lọ́run pé ní ti ẹ̀ṣẹ̀ dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Ojoojúmọ́ ni o. Ó túmọ̀ sí pé àwọn tó ṣe ọ yẹn wọ́n jẹ́ ń parọ́ fún ọ, wọ́n tún tún ọ ṣe. Jẹ́ kí ìfẹ́ kó bo gbogbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kó tún dáríjì wọn. Mo fẹ́ kó tẹ́rí ẹ̀ bá ríbi tó wà yẹn kó bọ́rọ̀ ń sọ̀rọ̀. Kó o sì múra pé lójú ẹsẹ̀ tó o bá ti gbàdúrà ìtàn tí n bá ti parí prógráàmù yìí ni kó o pé ó ń tàn pé Olúwa ní kí n dáríjì ọ́. Kò sì yanjú ẹ̀. Send text message sí, send WhatsApp sí, send Facebook Messenger sí. Ṣáàrí pé ó jẹ́ kó yé pé nípa oore ọ̀fẹ́ Kristi ó ti tán nínú rẹ̀ kó o sì rí dájú kó tán nínú rẹ̀. Tẹ́rí rẹ̀ bá níbẹ̀ kó sọ pé Olúwa ràn mí lọ́wọ́ láti dáríjì ni. Olúwa ràn mí lọ́wọ́ láti dáríjì. Olúwa ẹni báyìí tó ṣẹ̀ mí, Olúwa mo ti dáríjì látòní lọ. Tọkọtìyàwó ẹ fara yín lọ́wọ́ ẹ jọ kúnlẹ̀, ẹ dáríjì ara yín kẹjọ gbàdúrà. Dáríjì o. Olúwa ẹ ṣe fún àwọn ènìyàn tó ti gbọ́ ọ̀rọ̀ yìí. Ẹ fún wa ní okun tí ẹni tinú láti lè dáríjì ni. Fún ògo orúkọ mímọ́ yín. Jésù Olúwa wa. Àmín. Mo ní nọ́mbà mẹ́ta tó lè fi gba ìmọ̀ràn lọ́dọ̀ mi. 07038085652 àti 07087682122 àti 07055307492. WhatsApp mi òun ni 07055307492. Nọ́mbà tòkè yẹn náà 07038085652 yẹn náà òun náà ní WhatsApp. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ẹ jẹ́ ká dáríjì àwọn ènìyàn. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá.